tèmi fídíò yìí ó máa wà ní àkọọ́lẹ̀, íńtánẹ́ẹ̀tì kò kí ń gbàgbé. Ẹ bá mi wo fídíò mẹ́ta tí mo líǹkì mọ́ fídíò mi yìí lórí ọ̀rọ̀ Alhaji wa Wasiu Ayinde fún àwọn ẹlẹgbẹ́ mi obìnrin. In as much as ìwọ bàbá obìnrin ni ẹ́, ọkọ obìnrin ni ẹ́, ẹ̀gbọ́n àbí àbúrò obìnrin ni ẹ́, obìnrin sì ló bí ẹ. Like fídíò yìí ó affect gbogbo wa. But before kí n tó go there, ṣóyé yín? Fún àwọn tí ó ń tẹ̀lé mi gidi gangan tó yẹ pé wọ́n tẹ̀lé mi back to back, mo ti kọ́kọ́ drop fídíò kan lórí ọ̀rọ̀ yìí. Mi ò tiẹ̀ support obìnrin at all. Mo ní ọ̀rọ̀ yìí ó ti ń become disgusting. Kí ló dé? Èní Alhaji fún mi lóyún, ọ̀la Alhaji fún mi lóyún, ọ̀túnla Alhaji fún mi lóyún. Like kí ló dé? Ó ti ń become disgusting. Ẹ̀yin obìnrin ẹ wise up. Ọkùnrin ò gọ̀ mọ́. Ọkùnrin ò gọ̀. Kí obìnrin tó láàdí rẹ̀ lẹ́lẹ̀ fún ọkùnrin. Ṣóyé yín? Larger percentage obìnrin kó tó láàdí rẹ̀ lẹ̀ fún àwọn ìlú mọ̀ọ́ká ó ti ro igba, ó ti ro 50 years. So ẹ̀yin obìnrin wá rò pé adùn náà ló pọ̀ fún ọkùnrin tó bẹ̀ ló fi tìbọ̀ láìwọ lọ́rùbà dáàbòbò ló fi tìbọ̀. Àwọn ọkùnrin yẹn ti gbọ́n. Nǹkan ètùtù ní obìnrin. Nǹkan ètùtù ní obìnrin. But before kó tó di pé mo link fídíò yẹn mọ́ra wọn, ẹ ṣe sùúrù. Mo fẹ́ béèrè question kan náà. Ẹ dákun. Bàbá Àyànwálé, Adékúnlé Àyànwálé, am I right with that name? Bàbá yẹn tẹ́ ń wò nísàlẹ̀ báyìí. Ṣé bí bàbá yẹn òun ló jáde wá níjọ́ yẹn? Tó complain nípa Alhaji. Ẹ rí pé bàbá yìí ó ti ti ọwọ́ interviewer sí, ó ti ti bọ́ṣọ̀bọ̀. Ṣé bí bàbá yìí òun ló complain? Ṣé mọ̀ kí mo ti drop fídíò kan nígbà kan tí mo sọ pé wọ́n ní wọ́n rí bàbá yìí pẹ̀lú Alhaji wa Wasiu Ayinde ní Ìbàdàn. Ẹ̀yin kan sọ pé old video. Abẹ́kọ̀. Ṣé tó bá lóyún kóyún sàárà ni? Ṣé old video ni? Ṣé báyìí kọ́lẹ̀ rí báyìí? Àwọn yòókù wọ white, òun wọ blue. Ẹ dákun. Like kí ló mú ìrìn àjò yìí padà wá wáyé báyìí? Who are you to ask? Ebi blogger ni ẹ́, ṣebí content creator ni ẹ́? Rárá, èmi Abba practitioner ni mí. Abbas mo gbé wá bíbí. Bẹ́ẹ̀lẹ̀ yà á sọ nítorí pé ọ̀rọ̀ yìí like ó touch gbogbo wa. Tó bá lóyún kóyún sàárà ni obìnrin tó ní àròjinlẹ̀ ló máa ro otherwise. Ló máa rò pé kí ló wà bẹ́ẹ̀. Obìnrin tí ò ní àròjinlẹ̀, ọkùnrin náà tó ìṣàbíamọ́ tó bí obìnrin ló máa sọ wípé what is there? Something big is there. Ọlọ́run mọ́ wá jẹ́ kí bàbá Àyànwálé kó bá Alhaji Wasiu pátápátá. Ọ̀dọ̀ orin yìí wọ́n ti mọ̀ ìmọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀, wọ́n ti mọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀. Bẹ̀ bàbá Àyànwálé yìí ló sọ ìlú yẹn sí. Alhaji wa Wasiu Ayinde Marshal. Ṣé bí ẹ rántí ẹ̀yin ìyá ẹsẹ̀ ń pẹ́, ṣé ẹ̀bẹ̀ àwọn ìyá. Ẹ tún wo orú eléyìí ń sìn. Tẹ bá lóyún kóyún. Àwọn categories of àgbàyà. Categories of àgbà ìṣẹ́. Ẹ wo bẹ́ẹ̀ ṣe ń fi àwọn ọmọ inú yín ṣe yẹ̀yẹ́. Tó bá lóyún kóyún sàárà ni. Ẹ̀yin ò mọ̀ pé tébù lè tàn. Àwọn ọmọ yín Alhaji wa Wasiu pẹ̀lú bí wọ́n ṣe sọ pé ó bímọ káàkiri yìí. Àwọn ọmọ yín ẹ sì wo Alhaji wa Wasiu is 70 years bí wọ́n ṣe sọ. Ẹ rí pé is you looking younger bí èèyàn tó lo ayédèwé. Ṣé ẹ̀yin tẹ́ ń kọrin tó lọ mú orin yẹn àti fèrè yẹn wọ ní fèrè tó sọ sí lábẹ́. Nígbà tí Alhaji bá mú kan nínú ọmọ rẹ tó fún lóyún, ọmọ rẹ náà ti di sàárà. Ó ti di sàárà. So ṣé rí tó bá lóyún kóyún sàárà ni. Mo like orin náà. Ó fi answer àwọn ọmọ agbójúlógún. Wasiu Ayinde ló bí mi. Ẹ wo bí ọmọ yẹn ṣe ń sọ̀rọ̀ very aggressively. Ọmọ yẹn ta lẹ́nu bí dádì ẹ̀. Ó sì jọ dádì ẹ̀ bí ìmúmu. Ní ọmọ Serena, wọ́n pè ní Azizat Serena tó jáde recently tó fa gbogbo ọ̀rọ̀ yìí. Ẹ̀yin ẹ farabalẹ̀ bá mi wo fídíò ìtàn nítorí fídíò tó lámìlaka méjì wà lẹ́yìn. Ó answer girl yẹn. They said my daddy is a billionaire, if not a trillionaire. Ẹ wo bí wọ́n ṣe affect brain ọmọ náà. Òun náà wá jókòó lórí pé my daddy is a billionaire, so therefore he must help me. You people must help me by force. Your father is a billionaire. Mọ àwọn tí wọ́n pè ní billionaire ni àwọn philanthropists. Àwọn tí àwọn èèyàn bí daddy ẹ ṣe jẹ́ trillionaire yẹn, ó yẹ kí daddy ẹ kó ti produce billionaire. Tí daddy ẹ bá jẹ́ billionaire, ó yẹ kí èèyàn kan ti tara daddy ẹ jáde tó náà ti di millionaire. Maybe there's somebody like that.
bó ṣe pé dáàdì ẹ̀ ní billionaire yẹn bóyá èèyàn kan ti tara Alhaji wa Wasiu Ayinde jáde tó náà ti di millionaire. Otherwise tó o bá ti sí ẹni àpẹẹrẹ bẹ́ẹ̀ yẹn ẹ lè mọ̀ pé wọ́n ní billionaire. Èèyàn tí wọ́n ti tara wọn jolówó àwọn là ń pè ní olówó, not just ìlúmọ̀ọ́ká. So mo like orin yẹn, ó fi answer ọmọdé náà, ó fi answer àwọn míì tó wà ń ta, ó fi answer àwọn ọmọ aláìlẹ́kọ̀ọ́, àwọn obìnrin àrí ogún ológun tẹ̀bàtì. Irú Alhaji yìí pẹ̀lú bó ṣe dàgbà tó sì ní àwọn ọmọ púpọ̀, àwọn ọmọ Gen Z kan wọ́n ti ń tẹ̀dílẹ̀ nísìnyí, wọ́n ti ń jẹ́ kí wọ́n dó wọn pẹ̀lú mọ̀ọ́ká ni. They are not even thinking. Wọ́n á kọ́kọ́ máa parọ́ pé àwọn ò tọ́jú ẹ, tó bá wá yá kò wá ní sí agbára yẹn mọ́. Èèyàn mélòó nínú àwọn tí wọ́n ń dó yẹn, tí wọ́n ń lóyún, èèyàn mélòó, like mi ò fẹ́ fi gbogbo ẹnu sọ̀rọ̀, ẹ lo ọpọlọ ẹ̀yin obìnrin, ẹ lo ọpọlọ ẹ̀yin obìnrin, ẹ lo ọpọlọ, ẹ jẹ́ ká fi àtẹ́lẹ̀, ẹ jẹ́ ká fi kọ́gbọ́n. Ǹjẹ́ ẹ̀yin mọ mínì sàrà? Ṣé wọ́n sọ fún yín pé sàrà yẹn èdè Yorùbá ni? Mo fẹ́ kẹ́ ẹ wo fídíò yìí, tẹ́ bá wo fídíò yìí ẹ mọ ìtumọ̀ sàrà. Ẹ wo fídíò mi tán, ẹ bá wo, ẹ wo fídíò méjì yìí, màá wá sọ lásán, ẹ wá gbọ́ ìtumọ̀ sàrà. 70 girls òun ni wọ́n pa fóògùn owó. Àwọn ọmọkùnrin tẹ̀ ń wò lókè yìí, àwọn náà ṣiṣẹ́ burúkú yẹn. Ẹ dẹ́kun ẹ̀yin èèyàn mi, wá kan fìdílé, ẹ jẹ́ n ṣàlàyé bó ṣe ṣẹlẹ̀ fún yín. Nípínlẹ̀ Ọ̀ṣun lọ̀rọ̀ táwọn ti ṣẹlẹ̀. Àwọn ọmọkùnrin yìí wọ́n wọnú òǹtẹ̀ kan, wọ́n lọ́ọ̀jì síbẹ̀ pẹ̀lú ọmọbìnrin kan. Kò pẹ́ rẹ̀, àwọn ìkan láwọn kẹ́fí pípẹ́ àwọn pariwo, tígẹ̀ yẹn pariwo. Wọ́n láwọn ò pariwo yẹn ju ẹ̀ẹ̀mejì péré lọ, táwọn ò fi pariwo yẹn mọ́, àwọn ò fi bóyá eré pa àwọn olópọ̀. Ókè, nígbà tó wáyá tí wọ́n fẹ́ máa lọ, àwọn méjì nìkan lọ jáde síta tí wọ́n fẹ́ máa lọ. Mọ́níjà wá ní káwọn èèyàn tí wọ́n lè gbà gẹ́ẹ̀ tí ẹjọ́ wá tó sì kẹta yín òun wá dà náà bá ní ó rẹ́sì lọ́wọ́ nulẹ̀ tó bá yẹ tán ó máa jáde. Mọ́níjà wá ní ọ̀dà ẹ sì sùúrù ẹ mọ̀ ìlọ ẹ jẹ́ àjọ lọ wò wọ́n nulẹ̀. Níbẹ̀ ni ọ̀rọ̀ yìí fẹ́ máa di ọ̀rọ̀ àríyànjiyàn. Ẹ wọlé ó sàjọ fà á. Mọ́níjà wá fún àwọn yòókù ẹ̀ lọ́wọ́ wípé kí wọ́n lọ ti géètì pa. Wọ́n ti géètì pa tán kò pẹ́ rẹ̀ ibi ẹjọ́ ń dàgbé mọ́ra wọn lọ́wọ́ àwọn gáàsì fẹ́ máa sá lọ ní mọ́níjà bá bù wọ́n so wọ́n bá jọ lọ wọlé lọ. Nígbà tí wọ́n wọlé wọ́n bá ọmọbìnrin yìí nínú àgbàdo ẹ̀jẹ̀ tí wọ́n ti pa. Wọ́n tún ti yọ ọ̀kan lára rẹ̀. Ẹsẹ̀kẹsẹ̀ mọ́níjà bù wọ́n so wọ́n dé wọ́n mọ́lẹ̀ wọ́n pe àwọn ọlọ́pàá. Nígbà tí ọwọ́ àwọn ọlọ́pàá tẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣe ìwádìí wọ́n rí wípé ìkànnì wọn ń jẹ́ Ayọ̀dèjì Saheed bẹ́ẹ̀ ni ìkan jẹ́ Túndé Ọbádìméjì. Ǹjẹ́ ìwọ Túndé àti Ayọ̀dèjì ǹjẹ́ pọ̀ kí ló ń pè yín débi sẹ́tẹ̀ ṣe gan àti pé gan kí lọ́mọbìnrin ṣe fún yín tẹ́ fi pa? Wọ́n bá ní kán sàwọn jẹ́jẹ́ iṣẹ́ táwọn yàn láyò jù nǹkan táwọn mọ̀ ṣe jù òun náà níṣẹ́ táwọn ṣe yìí. Wípé eléyìí kan ìyá àwọn lọ́wọ́ ni o wípé àwọn ti pa tó ọmọbìnrin tó lé ní 70 wọ́n gbé wọn lọ síbi tí wọ́n ti máa ń ṣiṣẹ́ bíi gangan jù. Wọ́n rí wípé ọ̀pọ̀lọpọ̀ páàtì ọmọbìnrin ìní bẹ́ẹ̀ lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ atótónu ni wọ́n bá bí wọ́n lè rè pé ọ̀dà pẹ̀lú iṣẹ́ burúkú tẹ̀ ń ṣe yìí àwọn ọmọ ilẹ̀ ń ṣiṣẹ́ fún àti pé gan ta lẹ̀ ń tà fún ni wọ́n bá ní arákùnrin kan tí ń jẹ́ Àbẹ̀fẹ́ Sọ̀díkì òun làwọn ń ta páàtì yẹn yìí fún. Ọmọbìnrin kan táwọn bá ti bá a pa báyìí 600,000 naira ni àwọn ń gbà lọ́wọ́ ẹ̀ àwọn kàn pa wọ́n tán àwọn kò páàtì ara rẹ̀ àwọn kò fún Sọ̀díkì. Ọlọ́dà ọgbọ́n wo gan lẹ̀ ń dá tẹ́ẹ̀bí rí obìnrin tó lé ní 70 pa nẹ́bà ni inú tó rọ àwọn lọ́rùn jù láti ṣe ni nítorí èyí owó làwọn fi máa ń tàn wọ́n táwọn bá ti wá mọ́tò kan rẹ́ǹtì tí wọ́n bá ti rí mọ́tò ńlá kan nídìí àwọn táwọn sì ti rówó kékeré kan táwọn fi ra nǹkan fún wọn fún ní èyí wọ́n tẹ̀lé àwọn lọ síbi tí àwọn bá ń lọ tàbí òǹtẹ́ẹ̀lì táwọn bá fẹ́ lò ọ̀nà táwọn ń gbà rí nǹkan ìṣe nìyẹn. Ẹ̀yin abiyamọ àní kú ọwọ́ àwọn ọmọ wa náà ní kú ọwọ́ o ẹ má gbàgbé láti fi fídíò yìí ránṣẹ́ sí àwọn èèyàn yín ọmọkùnrin àtọmọbìnrin kò yẹ nìkan kálẹ̀ o ẹ fi fídíò ìránṣẹ́ sí wọn ẹ sì má gbàgbé láti bá mi fìfẹ́ hàn sí fídíò yìí kó lè bá wúlò fáwọn tó yẹ kó wúlò fún o àní kú ọwọ́. Létí ọ̀tún mi báyìí gbẹ́rẹ́ méje ní bẹ́ẹ̀ létí òsì méje òròmọdé àti ń tá àjò pọ̀ wọ́n wá fi rá tí màá bá ní ásídẹ́ǹtì òròmọdé tí mo jóun yọ ọmọ dún tí ọmọ sọ fún mi sí o tí bá ti ń dún ń sọ fún mi nù pé ọ̀nà ọ̀dá o ìjàmbá ń bẹ. Bọ̀dá Bọ́lájí ìyálóde ọjọ́ tí mo ní ìjàmbá òròmọdé òkè. Kábíyèsí Ọlọ́run. n ò jẹ́ wọ̀ wọ́n sọ̀dí fún yín torí pé ní wọ́n lágbára ju òròmọdé lọ wọ́n pàdé mi ń jọ náà ọjọ́ tó lúwa pàdé Sọ́ọ̀lù tó di Paul ẹ mẹ́jà ní pé Sọ́ọ̀lù ò jẹ́ wọ̀ àsìkò ìgbà tá a fún lórí ọ̀fẹ́ pé ṣèfẹ́ nú ẹ̀ ó tó ń tọ́fà tèmi náà ẹ gbọ́ lọ́gẹ́ tí mo dé lura tán ó ṣiṣẹ́ fún mi dáadáa
tí n bá wà nú ọkọ̀ tí mo bá ti lè sọ̀kalẹ̀ ọpẹ́ láàrin òpópónà 2 sí 3 ẹ̀rẹ̀ jẹ́ ní títì. kábíyèsí Ọlọ́run. ṣùgbọ́n àwọn tẹ́mi ní nígbẹ̀kẹ̀lé tí mo fara tì wọ́n ti fa èmi yọ. níbi tí mo wá ń bọ̀ rèé o níbi iṣẹ́ ìgbàlà mi ti bẹ̀rẹ̀ rèé mo lé ọmọbìnrin kan yàtọ̀ sí 35 tí mo níhùn mo lé ọmọbìnrin kan Rasidat ọmọ tó dáa ṣùgbọ́n oríire ọ̀dà bọ́dì mo fowó lé mo fòògùn lé mo fi àṣẹ ọ̀rọ̀ lé oríire ọ̀gbá tí n bá ti dọ́dọ̀ rẹ̀ yọ sọ fún mi bọ̀dá lásán mi lè fẹ́ yín ni. mo mọ̀ pé ó yẹ kẹ́ ẹ fẹ́ béèrè pé ṣé mo fẹ́ ni ìní fẹ́ mo kàn fẹ́ bá sùn lẹ́ẹ̀kan kẹ́ẹ̀kan mú tójú yín kú. kí mo tójú mi kú kò sí nǹkan kan tí mo rárá nǹkan àṣírí kan tó pọ̀lọpọ̀ ọmọbìnrin ọmọ ni pé ọjọ́ tọkùnrin bá ti lè bá ọ sùn papọ̀ tó sùn tí ọ lẹ́ẹ̀kan tó bọ́ ọ sùn lẹ́ẹ̀kan gbogbo ohun tí ń jẹ́ iyì àti ẹ̀yẹ àpọ́nlé láyé rẹ ó ti kúrò lọ́dọ̀ ọkùnrin o. ìyálóde obìnrin ni yín etí mò ń wíyé yín tèmi yín bá ń pọ́nra wá létí mò ń ṣe àǹtí tẹ́yìn náà ń pe bọ̀ọ̀dá tẹ́ ń ṣe dádì ìjọ tí èṣù bá tì mí lù yín tá a bá ìtìlẹ́jọ rí òhò wa bí ẹ bá ti ń pé dádì wò ṣebí lásán ni ṣebí lásán ni torí pé àṣírí kan bẹ ń kọ̀kọ̀ ìtí mọ̀ ń wá nù kí n sáà tiẹ̀ bá sùn lẹ́ẹ̀kan tí n bẹ́ẹ̀ tó lọ yá tó bá tilẹ̀ ní òsì ọ̀daràn ìtí mọ̀ ń wá ojú bá náà lọ. kàn túṣu désàlẹ̀ kókó ẹ̀. kò sí tí mọ̀ ń wá mo wá lọ sọ fáwọn tó jù mí lọ dáadáa gbogbo oògùn la ṣe oríire ọgbà bọ̀dẹ̀ oríire ọgbà nígbà ní kí n jẹ́ apá ìdí ọ̀rẹ́ dà fún àwa wá okọ̀ ọ̀yá rẹ̀ lọ mò ń gbé nípínlẹ̀ Ọ̀ṣun mo wá okọ̀ ọ̀yá rẹ̀ lọ ìpínlẹ̀ Ògùn. ẹ máa wọ sẹ́rẹ̀ ni tí ò bá ti lè ní Jésù tí ò ní ìgbẹ́kẹ̀lé nínú Ọlọ́run alààyè yọkàn mọ́ dààmú ni ìgbà tí mo rókọ̀ ọ̀yá rẹ̀ mo padà wá la bá kó sẹ́jọ lórí okọ̀ ọ̀yá rẹ̀ àkànlò èdè kan ní òjò lóró náà múgi òjò lóró tọ̀ mọ́ múlẹ̀ la bá gbé sẹ́lura bí mo ṣe gbé sẹ́lura tí mo dọ́dọ̀ rẹ̀ ó fò mọ́ mi wọ́n lálá sún inú mi mọ̀ dùn o pé tàkúté mi ti ta ọwọ́ ayé ò ní tẹ̀yìn mi ò mọ̀ pé Olúwa mọ̀ọ́mọ̀ fàyè lẹ̀ láti ṣe ń tọ́ fẹ́ ṣe ni. Rasida Bámidélé inú mi ti dùn pé lálẹ́ ọjọ́ yìí màá mú tẹ́ ìfẹ́ ọkàn mi lọ́rùn nígbà tí mo délé mo bọ́ ọmọge méjì tí ẹ ti dúró dè mí mo sì bí mo ṣe burú tó àánú kan bẹ tí mo ní àánú tí mo sì ní ni pé ń sojú ṣáájú bọ̀dá Bọ́lájí sẹ́ẹ̀jọ mi mẹ́wọ̀n ojú ṣáájú mi tí ń sì ṣe ni pé bẹ́ẹ̀ bá ti dé ní ìsìdá yín lóhùn. ẹ ṣe pé gbogbo ẹni ọba wa náà ni ó gbọ́ pẹ́. gbogbo wọn pátá là á dà lóhùn ọ̀sẹ̀ ní ọ̀dọ̀ síbítù tèmi tí èrì dókítà. ìwọ bàbá yìí. àánú ló rà mí padà àánú ló tún mi sí. ẹ̀yin tèmi welcome back. ṣé ẹ rí fídíò méjì tẹ́ wò yìí ó ti sọ ìtumọ̀ sàárà fún yín ṣùgbọ́n bàbá last one yẹn ó júyà rẹ̀ bàbá last one yẹn wọ́n ṣọgbọ́n láàrin yẹn màá sọgbọ́n yẹn fún yín tí wọ́n sọ ẹ̀yin obìnrin bàbá obìnrin ọkọ obìnrin sàárà nǹkan ètùtù ẹbọ yes wọ́n á ní sàárà àwa mùsùlùmí tá bá fẹ́ pè láwa júyà rẹ̀ á sọ pé sàárà á sọ pé sàdákà nǹkan tó gbé síwájú tó ṣàdúrà sí sàárà ní sàdákà ni nǹkan tó gbé síwájú tó jẹ́ wípé o ní ìdí ẹ̀ láti tẹ̀síwájú ó ṣe sàdákà yẹn bí ẹbọ bí ètùtù láti tẹ̀síwájú nínú ayé sàárà ni irú àwọn nǹkan tí tá à ń ṣe tá a fi ń tẹ̀síwájú nínú ayé àwọn nǹkan tá a máa ṣe tá a máa fi tẹ̀síwájú nínú ayé a sì lè túmọ̀ sàárà sí
àwùfù ni ìwọ obìnrin tó ń gbọ́ yẹn, ṣé ìwọ ni àwùfù? What a shame. Ó tẹ́dílẹ̀ fún bàbá tó máa pe ọmọ rẹ̀ àti ìwọ ní sàrà ni. Ẹ lọ kọ́lẹ̀ o, ọ̀rọ̀ yìí ṣì máa wáyé. Ṣé rí gbogbo àwọn elégbè lẹ́yìn Alhaji wa Wasiu Ayinde, wọ́n ó sì regret gbogbo orin sàrà ni tí wọ́n kọ yìí, gbogbo wọ́n bẹ̀rẹ̀ sí ní jẹra wọn lẹ́sẹ̀ ni. Àwa náà wà mọ̀ kọ sàrà ni, àmọ̀ kọrin yìí pẹ̀ o, sàrà ni, is a thing of concern for everybody. Gbogbo ẹ̀yà ara obìnrin ó ní ètùtù, gbogbo ẹ̀yà ara obìnrin ni wọ́n fi ń ṣe sàrà. Òun ló dífá fún àwọn ọmọ 70 tí wọ́n ní obìnrin tí wọ́n fi wọ́n ṣe ọ̀rọ̀ ajé owó. Alákọ̀ọ́kọ́ yẹn tẹ́ ẹ bá gbọ́ ẹ lọ tún gbọ́. Okay, bàbá ẹlẹ́ẹ̀kejì, ọ̀rọ̀ yìí ó líkì mọ́ sàrà tí Wasiu Ayinde Marshal tó fi kọrin o, ó lídì mọ́ sàrà o. Ẹ̀yin kò sọ wípé ẹ bá ti mọ́ give in to this song. Ó lídì mọ́ sàrà ni bàbá máa tó sọ nípa 70 sàrà ni. Bàbá ẹlẹ́ẹ̀kejì wọ́n pẹ́ sọ bẹ̀ sàrà náà ni, ike ètùtù ni òun lélẹ̀. Ṣé ẹ mọ̀ bàbá yẹn ń sọ̀rọ̀ ẹ̀yin tèmi, bàbá yẹn ń sọ̀rọ̀. Àwa tá ń gbọ́rọ̀ yẹn apọ̀, àwa tá máa mú ọpọlọ jáde nínú ẹ̀ apọ̀. Ṣé rí this particular one tí mo sọ yìí gan, màá gé mọ́ fídíò bàbá yẹn, màá ṣe ní fídíò yẹn separate, màá gé lọ́tọ̀ so that kó wọ́n tètè rí àwọn obìnrin náà kó wọ́n kẹ́kọ̀ọ́. Bàbá yẹn sọ pé àwọn like obìnrin, àwọn máa ń ṣobìnrin gidi gan. So ìgbà tí wọ́n sọ̀rọ̀ yẹn lọ́wọ́ mo ti wò ní sàrà náà ni wọ́n ti àwọn obìnrin yẹn fi ṣe sàrà. Wọ́n wá ní orí gẹ́ẹ̀ kan ò gbàbọ̀dè, àwọn lé àwọn kò gbà fáwọn, wọ́n ní kò gbà fáwọn. Àwọn ní tí ẹran yìí máa wá bọ́ ni, tẹ́yìn náà bá gbọ́. Olóòtú yẹn tó interview mi wá sọ wípé ṣé wọ́n lò wọ́n ni? Ẹ wo bí bàbá yẹn bí wọ́n ṣe yí ọ̀rọ̀ yẹn. Wọ́n sọ wípé orí gẹ́ẹ̀ yẹn ò gbàbọ̀dè. Kí ni ìtumọ̀? Ṣé torí pé ká sọ pé adóyàn ni àwa sọ pé orí yẹn ò gbàbọ̀dè? Ṣé orí pé ká enjoy mi náà enjoy ẹ̀, do you understand? And bàbá philanthropist tó jẹ́ pé maybe you are a good man to me. Ṣé a lè pè yẹn ní pé orí ẹ̀ ò gbàbọ̀dè? That means bí wọ́n ṣe á sọ̀rọ̀ yẹn, wọ́n change ẹ̀. Wọ́n ní káwọn kan rí náà ni, káwọn mú tojú àwọn kúrò ń bẹ̀ dá sọ rárá. Gbogbo bí ọ̀rọ̀ ṣe ń lọ ńsìn, tá a bá wá wé mọ́ ọ̀rọ̀ obìnrin 70 níwájú, ká tó wá wé mọ́ sàrà ni tí àwọn Wasiu Ayinde sọ. That means sàrà ni bí wọ́n ṣe ń bá wọn sọ, bí bàbá ṣe ń bá wọn sọ. Although bàbá yìí ti repent, ó dàbí pé he is a pastor, like several of his videos lórí this particular one ó pọ̀, but èyí tó jọmọ́ nǹkan tèmi need ó lè mí mú wá nísìn. Fídíò yẹn dẹ̀ pọ̀, á ní nílẹ̀ ó pọ̀. Tí wọ́n sọ oríṣiríṣi rírí ayé, àwọn oògùn làmìlaka, àwọn oògùn tó ń dẹ́rù bọmọdé. Ibi tí tèèyàn kan ti parí, ibi tèèyàn kan ló ti bẹ̀rẹ̀. Àwọn bàbá yìí bá sọ pé ìjìnlẹ̀ inú ìjìnlẹ̀ bí Ọlọ́run tí wọ́n ti pàdé Ọlọ́run. Èyí náà rí. Ṣé tẹ́ bá wá jókòó tẹ́ bá ro ọ̀rọ̀ bàbá yẹn dáadáa, ṣé kíyàn kan bóbìnrin sùn lásán ni wọ́n mì ni? Àbí wọ́n lo àwọn obìnrin yẹn, ìgbà tó lòtún yẹn wá béèrè ọ̀rọ̀, wọ́n wá change ẹ̀ mọ́ wọn lọ́wọ́. Tó bá jẹ́ pé ordinary kí wọ́n kàn bóbìnrin sùn ni, kí ni wọ́n lọ length fún? Wọ́n lọ length to get that lady. Wọ́n lọ length. Wọ́n wá sọ pé káwọn kan gbádùn ẹ̀ rárá. Sàrà ni wọ́n fún àwọn obìnrin yẹn ṣe. Sàrà ni. Òun lẹ ti gbọ́ látọ̀nu Wasiu Ayinde. Sàrà ni yín, wọ́n fi yín ṣe sàrà. Ẹ wá ṣe calculation gbogbo àwọn obìnrin yìí. Ẹ calculate wọn. Ṣé tẹ bá wò wọ́n? Auto Bola ó sọ̀rọ̀ gidi gan, mi ò ní ìgbàgbọ́ ọ̀rọ̀ rẹ̀. Maybe for once now, ẹ kàn lọ listen back pé kí ni Auto Bola sọ. Ọ̀rọ̀ tó jáde lẹ́nu wọn yìí, wàláhì Àyànwálé, ó kó bá Wasiu Ayinde pátápátá. Ó kó bá wọ́n lójú sí. Kò bá ti mọ́ kọrin yẹn jáde. Kò bá ti mọ́ kọ. Ronú àtibọ̀tán. Ẹ̀yin kan sọ pé àtibọ̀tán. Wọ́n ti make owó already. Sufferness wo ni? Sọ pé wọ́n suffer. Ìwọ tó ń sọ nípa ó ti make owó ẹ̀ tán. Like wisdom ẹ kéré. Ẹ bá ń gbọ́ ilé ọlá dahoro. Ilé ọlá ó máa di ahoro lẹ́yìn àwọn ẹlòmíì pẹ̀lú ìwà burúkú, pẹ̀lú ohun wèrè. Èèyàn tó kú dáadáa, òun èèyàn lẹ́yìn ikú rẹ̀ tílé rẹ̀ sì ń tòrò lọ. Òun làwọn tó kú dáadáa. Èèyàn tó kú tí wọ́n tutọ́ fẹ́ tó tún kú rẹ̀ lọ́run. Kàkà kí wọ́n fi mọ́ ṣàdúrà ìpè ni. Lẹ́yìn ikú wọn,
àwọn ọmọ wọn kò ní lè jáde pé àwa lọmọ lágbájá kò ní lè jáde bẹ́ẹ̀ èpè wọn máa fi sìn wọ́n àwọn míì èpè ni wọ́n máa fi ń sìn wọ́n that is karma after ikú karma after death karma kí wọ́n àwọn èèyàn wò sùnsùnsùn báyìí níbi sàárè tí wọ́n sin sí kí wọ́n sì lọ juná sí kí wọ́n sì máa rọ èpè sí kí wọ́n sì máa jẹ́ káwọn ọmọ rẹ̀ gbádùn kí wọ́n sì sọ láre kó wá di ahoro àìmọye àwọn big men tó jẹ́ pé ilé wọn nothing inside again nothing everybody ti flee away nothing to even use to remember them despite kí wọ́n ní àwọn ọmọ yẹn gan wọn ò lè sọ pé bàbá wọn lélẹ̀ ó sì wà láyé òun dàrú òun ni wọ́n fi ń sọ wípé ìwọ bàbá wa you better do the needful gbogbo àwọn ọmọ tó wà ń ta ẹ kó wọn wọlé kẹ́ ẹ mọ ibi tó kù sí ẹ kó wọn wọlé nítorí àti sùn nítorí èpè sàré who is talking about bóyá ó ti make it tán à ń sọ̀rọ̀ nípa karma after death karma after ikú like most of you gan ẹ ti lose the conscience ẹ ní conscience mọ́ gbogbo ìta sọ yìí kò kàn yín do you understand so yé yín but fún few tó sì ní conscience nínú yín bàbá Àyànwálé èmi ò mọ bẹ́ẹ̀ ṣe tó padà tẹ́ fi padà wá sọ́dọ̀ Wàsíù èmi ò mọ bẹ́ẹ̀ ṣe tó bẹ́ẹ̀ ẹ má kó sínú wàhálà ẹ má fi ìlú mọ́ kó sínú wàhálà eléyìí sàrà ni like the highest of irresponsibilities ọkùnrin ẹ̀yin ò tọ́ ẹ bẹ̀rẹ̀ àtúbọ̀tán àwọn ọmọ yín gan ẹ ronú àwọn ọmọ yín ẹ mọ̀ pé ṣe fúnra yín lọ́la ẹ máa ṣe fúnra yín lọ́la àwa náà dẹ̀ máa fi yín ṣe yẹ̀yẹ́ a máa sọ wípé sàrà ni báwo lẹ ṣe fẹ́ fi orin yẹn sí abẹ́ pẹ̀lú ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí ẹ wá ń ṣe ọmọ yẹn ní ọ̀ọ́bì ẹ̀ ń pa àwọn ọmọ yòókù náà ẹ̀ ń pe wọ́n ní sàrà aláàjì lè ní àwọn ọmọ púpọ̀ ẹ̀yin iṣẹ́ yẹn ní ọmọ púpọ̀ bíi tàlájì sá àmọ́ ọmọ tó máa sin wá tẹ́yìn náà wá ń fọ́lọ̀ mọ́ sọ wípé sàrà làwọn ọmọ kan kó dáa ẹ ní àtibọ̀tán o ẹ bẹ̀rù àtibọ̀tán o ìwọ obìnrin you better hold yourself you can make it on your own wọ́n jẹ́ kí wọ́n fi ẹ́ ṣe sàrà tó bá ti fi ẹ́ ṣe sàrà ó ti tán nìyẹn orí ajé tọ́lọ́run pè ẹ́ tó bá ti fi ẹ́ ṣe sàrà ó ti bọ́ can I stress this more ọlọ́run pè ẹ́ lálájé gbogbo obìnrin lájé obìnrin ajé wà lára obìnrin from head to toe nígbà tí wọ́n bá ti fi ẹ́ ṣe sàrà ó ti tán nìyẹn ẹ̀yin jẹ́nsí ṣe mọ̀ pé ẹ̀yin very few wọn ò tí ì lò yín mọ̀ tẹ̀lé àwọn bàbá láyé mọ̀ tẹ̀lé wọn mọ̀ fẹ́ jẹ níbi nǹkan tó ṣe sí sàrà ni ìjẹkújẹ ló jẹ́ kí wọ́n rí àwọn ọmọ 70 yẹn ló jẹ́ kí wọ́n rí wọn mú tí wọ́n bá ti rí posh cars tí wọ́n ti ná owó kékeré fún yín ẹ ti gbàgbé kádàrá yín wọ́n ti fi yín ṣe sàrà jẹ́nsí wọ́n jẹ́ kí wọ́n fi ẹ́ ṣe sàrà wọ́n jẹ́ kí wọ́n fi ẹ́ ṣe sàrà ni